ọmọdé àtàgbàlagbà bóyá ẹ jẹ́ ká jọ gbọ́ o. Pep Radio ti dòde o. Pep ti dòde o. Ọlá Melody, listen to it man. Rédíò alára ló fi gbogbo ara ṣe kìkì ara. Dáradára láwùjọ akẹgbẹ́ rẹ̀ tó yànrántí ibẹ̀ la ó ti gbọ́. Eré ìdárayá tó yànrántí ìròyìn ní kúnkún ibẹ̀ la ó ti gbọ́. Pep Radio òun la fẹ́ máa gbọ́. Pep Radio station ayò dáradára láwùjọ àwọn akẹgbẹ́ rẹ̀ má gbé pọ́n mẹ́jọ. Ǹjẹ́ ti gbọ́ àrà ọ̀tún èyí lè tó kẹ́ ètò kan inside the class tẹ́tì máa pàdé tíṣà yín Opeyemi Olaniyi the dynamic presenter ní ìkànnì Pep Radio Ìbàdàn ní gbogbo ọjọ́bọ̀ Thursday bẹ̀rẹ̀ láti aago 3 ọ̀sán títí di aago 4 gbẹ̀rẹ̀ no dolly moment lábala àkọ́kọ́ tẹ́tì máa tò wọlé sínú kíláàsì lọ́wọ́ọ̀wọ́ máàkì rẹ́gísítà apọ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì gangan ní yọbẹ̀ tẹ́tì máa ṣiṣẹ́ nínú kíláàsì tẹ́yìn student ó sì máa pè wọlé gbà béèrè fún ẹ̀bùn kàbìtì ṣèfàjẹ́ ṣe ti wá rí pópé síbẹ̀ láti gbádùn ètò yìí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ search fún Pep Radio Ìbàdàn ẹ like ẹ follow àbí kẹ́ download application wa Pep Radio Ìbàdàn lórí Google Play Store ẹ láǹfààní àti máa gbádùn ètò yẹn. àrà ọ̀tún ẹ̀yin student tó jọjọ kíjọ ṣàwàwà ó jọjọ kíjọ. Pep Radio ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wa ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ògùgbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó ń bẹ̀ sílẹ̀. kọ́kìlá wà ní sẹ́yìn àgbàdì lọ́la. ṣé kìí ṣe ọpẹ́ tíṣà rẹ ló ń pè kíní àwọn tí ń ṣe kíni ó tó ti gbórí wọlé nìyẹn kẹ̀dẹ̀kẹ́ oh my god. eléyìí wá jọra ẹ̀mú kọ́ ọjọ́ tètè gbórí wọlé kíláàsì gbórí wọlé nu kíláàsì ẹ̀jájọ máa lọ skoda ẹ̀jájọ máa tẹ̀ sọ́wọ́ wájú. yóò tíṣà ìsí ẹ̀ tíṣà rẹ ti láǹfààní àti ṣe kẹ́ni wọ́n ti balẹ̀ tẹ pé ti wà nínú kíláàsì nìyẹn. èmi tí wọ́n pàtàkì wọ́n fi ra tùpá lọ́jọ́ sí mo wá dẹ́ni ajé tán náà wò fún aráyé mo wá sọ mi dayọ̀ mo wá dayọ̀ lóyin mọ́mọ́. ọ̀rọ̀ mi dijó ẹ wá bá mi yọ̀ ẹ bá mi dúpẹ́ ẹ wá bá mi yọ̀ lónìí ayẹyẹ mi mo rọ́jú rere ọlọ́run ògo yẹ ọ́ ó ṣe ọlọ́run tó sọ mi dayọ̀ lóyin mọ́mọ́. ó ṣe ọlọ́run ọba tó sọ wá dayọ̀ lóyin mọ́mọ́. gbogbo wa pátápátá la máa rí iṣẹ́ ìyanu ọlọ́run láyé wa kálẹ̀ ṣe àti lọ láti àyà àjẹjà tí yà padà sórí ètò tẹ pé lẹ́sàn-án tìní. oh my god. jẹ́ kí inú wọn máa rọ̀ jẹ́ kí inú wọn máa rọ̀ ètò yìí ti ṣe kí ni ó ti gorí agbágbé nìyẹn kẹ̀dẹ̀kẹ́. kó lè mọ̀ pé wọ́n nìkan lọ bá. Opeyemi Olaniyi tí n bá ti wà lórí ẹ̀rọ agbágbé ara mi a máa yá gágá gidi gan kì í ṣeré tí mọ̀ pé ń dá àmọ́ ṣe náà ní. ọlọ́run ọba ló jẹ́ kó rí bẹ́ẹ̀ yan kọ́. báwa ṣe ń sọ̀rọ̀ ń bí báyìí tẹ̀yìn dẹ̀ ń gbádùn ẹ̀ ń bẹ̀ yẹn bí ìkànnì Pep Radio Ìbàdàn. kí n gbórí ìtẹ́pàṣẹ Opeyemi àlùjọ. ó yẹ wá ká jọjọ́ ó yẹ wá jẹ ká jọ gbọ́ ètò yẹn olóyin mọ́mọ́ ara ọ̀tún lè yí ò ní Pep Radio. kò ṣe mí bíi kí n máa kọrin nínú kíláàsì lẹ́nìí ẹ mọ̀ pé tíṣà yín gbogbo wọ́n ní gbogbo ní ìṣe ẹ mọ̀ sí àníṣe kan kíní kan mórí kan tí mo sọ tí mà yẹ́yìn student náà bí.
àforin dr Yínká Ayéfẹ́lẹ́ tá a fi ń gbórí wọlé yìí a fi ń ṣe kíni a fi ń yin ọlọ́run ọba náà ní ẹtí mọ̀ pé tíjà yín tí ń bá ti wá gbogbo ọjọ́ mẹ́jọ kí wàá ní òsèmí tí wọn ò ní yin ọlọ́run ọba ìyìn àtọpẹ́ gangan ló yẹ fọ́lọ́ náà ń gẹ̀dẹ̀kẹ́. àsìkò ń bọ̀ wá fápẹ́. bí wọ́n ti ṣe láǹfààní àti gbórí wọlé yẹn gbé bọ́dì ẹ bó o ti ṣe láǹfààní àti gbórí wọlé yẹn sí ìkànnì pep rédíò yìí Ìbàdàn láǹfààní àti máa láìkì máa kọ́mẹ̀ntì kó dẹ̀ máa ṣíà kí ni nǹkan tó fẹ́ kọ́mẹ̀ntì síbẹ̀ náà kàn kọ́mẹ̀ntì síbẹ̀ ibi tó ti láǹfààní àti máa wò wá kétékété orúkọ rẹ ok ó kọ mi lọ pé ẹ̀mí Olaniyi láti ìkànnì pep rédíò Ìbàdàn fẹ́lẹ̀lẹ̀ di 12 wáàlì kọ́ gbogbo àdírẹ́sì ẹ bẹ̀ èmi ò fi fóònù nọ́mbà sí o èmi ò fi fóònù nọ́mbà sí yóò tún gbà ká nọ́mbà sí mọ̀ kí ọ. àti foni eléyìí wọlé náà nìyẹn sínú kíláàsì yìí àrà ọ̀tún lórúkọ ẹ pẹ̀lú Opeyemi Olaniyi ní ìkànnì pep rédíò Ìbàdàn ní gbogbo ọjọ́bọ̀ Thursday bẹ̀rẹ̀ láti aago 3 títí dàgọ́ 4 gbèrè ní tí mo ń sọ tí mà á yé yín àbí. má ṣe pé pàdé ẹ lọ́lẹ̀ à. Oh my God, kí ni yìí bà mí gidi gan? You are student, you want me to beat you àbí? Oh my God, don't let me beat you, okay? Okay, ó wò pé àtíṣà ìṣe àdégò wọnú kíláàsì lónìí mo ní new style ní. tíṣà ẹ̀ ṣe wá dégò wọnú kíláàsì mo ní okay. ṣé kí n yọ̀gò lójú ní kọ́ lẹ rí tíṣà rẹ dáadáa àbí? Okay, no problem. mo ń bọ̀ wá. àsìkò ẹ̀dá ìgbà ẹ̀dá wà. wà lọ́wọ́ bàbá òkè. bá a ti ṣe láǹfààní àti wọlé yẹn. bá a ti ṣe láǹfààní àti gbórí wọnú kíláàsì yẹn wá. ẹ kàn máa like my God máa like máa kọ́mẹ̀ntì ọ̀dẹ̀ máa share ẹ̀ bẹ́tà máa kọ́mẹ̀ntì ìwọ kàn share ẹ̀ sí gúrùpù àní kò create watch party tí mo sọ tí mo yé wọ student yìí náà àbí ẹ máa gbórí wọlé ẹ máa wọlé ẹ máa mark register attendance ẹ dà okay now because tó o bá ti wá ní kíni yẹn tó o bá ti wálé ní o wá lọ́sẹ̀ yìí nìyẹn absent ní n bá ti pè ọ́ òkè ẹ ti ń láǹfààní àti gbórí wọlé mo ti rí yín bẹ́ẹ̀ dúró re Tìjání Mojí Báyọ̀nlé ti wọ náà kíláàsì wa Ayọ̀mídé ti wọ náà kíláàsì wa ọmọ ọlọ́jọ́ bí ọ̀sẹ̀ tó lọ ti gbórí wọlé náà kíláàsì. èmi mà kọ́ ọlọ́run màmá ní kẹ̀dẹ̀kẹ́ àwa kọ́sẹ́ ọlọ́run ọba mà ní kẹ̀dẹ̀kẹ́ oh my God wọ́n ní sẹ́kọ̀ọ́ lẹ ti dé tíṣà ìsà máa sọ kẹ̀dẹ̀kẹ́ ó ní mi kì í sọ kẹ̀dẹ̀kẹ́ náà ń mi kì í má kì í ṣe bẹ́ẹ̀ yẹn kẹ̀dẹ̀kẹ́ tí mo máa ń láǹfààní àti sọ náà ni pé a máa láǹfààní àti máa ṣe kíni máa yan ọlọ́run ọba gbogbo ìgbà bẹ́ẹ̀ ti ṣe ń wọlé yẹn fókọ̀sì ẹ̀ máa ṣí ẹ̀ fókọ̀sì tó pè wọlé ń jẹjọ́ ó láǹfààní àti ṣe kíni ó gbórí wọlé tán yanyan ó ní tíṣà mo fẹ́ jẹ̀bù ń jẹjọ́ ó ní ó yá mú béèrè ó dẹ̀ mú béèrè ọlọ́run bá ń gbọ́ mú béèrè fókọ̀sì gbà kínní ìkejì ńkọ́ ìkejì yẹn gangan ni ọgbà tán 1910 ni wọ́n sọ pọ́n bí fókọ̀sì bá ní 1909 ní o 1909 ní o lọ́ọ̀ bá ń gbégbà tá a tó padà yanjú ẹ̀ lẹ́yìn òtò fókọ̀sì ní tíṣà wa ẹ̀já tó fún yín káàdì tẹ́ fi mọ̀ ṣe kìnì ẹ̀rọ pé God bless you my bro God bless you student to me. ajọ́ ń ṣe àjọwà náà ni ẹ̀yẹ́ máa gbórí wọlé àwa ti yan ọlọ́wọ́ ba náà nìyẹn pátápátá ọlápòrogodọ́ bá ìjìwọ̀rọ̀ tí mi náà gbọ́ kìjikìji ó ní lánàá ó ní lónìí ó ní lọ́la títí ayérayá ẹ̀ nípẹ̀kún tálà àbákí tí èbá sọ lọ́wọ́ ọba mo ní tálà àbáyìn tí èbá sọ lọ́wọ́ ọba ó náà láàmú kí o náà láàmú yín gbogbo gbà. tíṣà yín ti láǹfààní àti gbórí wọlé nìyẹn láti àyà àjẹjẹ tá a tún padà sórí ètò lọ́sẹ̀ yìí ọlọ́run ọba ògo ní forúkọ rẹ ọlọ́run ọba ọpẹ́ ìyìn náà ní forúkọ rẹ Opeyemi Olaniyi ló kọ títí tíṣà yín jẹ́ your vibrant presenter your dynamic presenter vibrant teacher ní n bá sọ wípé yọ ìbámu tí yàn èdè China ni mo láǹfààní àti ṣe kí nìyẹn mo láǹfààní àti lo Chinese ní wọn ní jọ ń jọmọ tọ́nà àyà Opeyemi Olaniyi náà ní í ṣètò lọ́wọ́lọ́wọ́ ìkànnì pep radio Ìbàdàn náà lẹ láǹfààní àti ṣe kí ni láti láǹfààní àti máa gbórí wọlé láǹfààní àti máa ṣogun ní sàgbà gbẹdẹ̀yìn dẹ̀ ń gbádùn ẹ̀ sápá iwájú ń bẹ̀ yẹn. Grace Ayílànà láǹfààní àti wà ń bí ọ̀pọ̀ mi pàdé lẹ́yìn tó ti gbé tíṣà wọn ó ní ẹ wá bá wọn student yìí sọ̀rọ̀ wàhálà wọn ti pọ̀ jù kẹ̀dẹ̀kẹ́
mo wá ní òkè náà tíṣà yín ti láǹfààní àti wà ń bẹ ọkọ mi pọ̀ àdélẹ̀ àjọ ń ṣe àjẹwà náà ní Olúṣẹ́gun Ọláyẹmí àfúnni máwo bẹ́ẹ̀ àtijọ́ láǹfààní àti wọnú kíláàsì wa ni ó ti wà lẹ́nu géètì ń gbowó lọ́wọ́ ẹ̀yin stúdẹ̀ǹtì wọ́tọ́ ọba ti léètì ọ́ láǹfààní àti sanwó kan tó wọlé kí wàá ní ìsanwó rẹ̀ kàn sí ààrẹ náà ní ayẹyẹ Sọlá Peters láǹfààní àti wà ń bí lẹ́sọ̀lẹ́sọ̀lẹ́ màmá àjọ ń ṣe àjẹwà náà ni kò ní bàjẹ́ ní tí mò ń sọ tí mo yé yín o. ọlọ́láyé ló ní tèmi. ẹni rere mo bá ròde ọpẹ́ mi pọ̀ Adélẹ́yẹ o ọpẹ́ mi pọ̀ Adélẹ́yẹ yànyànyà ẹni rere mo bá ròde o ọpẹ́ mi pọ̀. ẹ máa gbórí wọlé sínú kíláàsì tí mo ń sọ tí mo yé yín àbí next level èyí tá a lò lẹ́nu Yínká Ayéfẹ́lẹ́ Tọ́pẹ́ Àlàbí fẹ́ wọnú kíláàsì wa okay now kí Tọ́pẹ́ Àlàbí tó wọlé ẹ̀ náà. ẹ ti mọ̀ pé ọwọ́ ẹ̀ náà la ṣì wà bá a ti ṣe ń gbọ́dọ̀ wọnú kíláàsì wa àwọn ò ní lè ṣe ká má yan Ọlọ́run ọba àánú. mo gbé yín kúrò lọ́wọ́ dókítà Yínká Ayéfẹ́lẹ́ mo wá dá yín padà sọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí ẹ mọ̀ pé gbogbo àwọn stúdẹ̀ǹtì mi ti kó wọn wá sínú kíláàsì lẹ́nìí mo tún ti há microphone lé wọn lọ́wọ́ nìyẹn gẹ̀dẹ̀kẹ́. Táyé kọ́rẹ́nsì máa kọ ni microphone wà lọ́wọ́ rẹ̀ mọ́ torí sí pẹ̀lú àwọn student ẹjọ́ àwọn yòókù ẹ̀. ok now kí dọ̀tí náà láǹfààní àti wà ń bí ìwọ náà máa torí iṣẹ́. láyé àdìsí ẹ lọ torí iṣẹ́. gbogbo àwọn tí mo láǹfààní àti kó wá sóde nìyẹn ní kẹ́rẹ̀kẹ́. Fẹ̀mọ́lá káàsítà Fẹ́mi Fádípẹ̀ láǹfààní àti wà ń bí. ok wọ́n ti gbé wá sórí ẹ̀ta múlùdùn pẹ̀lú ọpẹ́ mi pọ̀ lé ní àbí náà ẹ ti mọ̀ náà erin lọ́mọ la kásítà ó ìwọ náà lọ torí iṣẹ́ kò sí wàhálà. Fẹ́mi Sọ́là náà láǹfààní àti wà ń bí. bẹ́ẹ̀ ti ṣe láǹfààní àti ṣe máa wọlé yẹn ẹ jẹ́ kí n máa rọ́wọ́ yẹn ẹ máa share ẹ̀ dáadáa ẹ máa drop comment orúkọ rẹ àti ibi tó ti láǹfààní àti máa wò ó máa share ẹ̀ sí group máa create watch party dáadáa. abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àbí kí n sọ pé abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́lànfààní àti mọ́ ẹ̀jẹ̀ ìgbádùn lórí ètò yẹn. ṣáàjẹ́ ká máa lẹ́nu ọpẹ́ Ọlọ́run ọba àánú. Opeyemi Olaniyi ń ṣètò. ọpẹ́ mi pọ̀ Adélẹ́yẹ rẹ̀ lọ́wọ́ bọ́tìnì ọpẹ́ ń pọ̀ gan kì í ṣeré. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba gan kì í ṣeré o. ṣáàjẹ́ ká máa lẹ́nu ọpẹ́ Ọlọ́run ọba jẹ́ ká máa lẹ́nu ọpẹ́ gbogbo ohun tó kó sàmọ́ ṣe fún wa mọ̀ ṣe rere fún wa mọ̀ ṣe bí fún wa dákùntò Ọlọ́run àfọlá rẹ̀ bí ọ́ dákùntò Ọlọ́run mọ̀ sí àrè dáadáa. mi tí ì kó lọ́wọ́ ọbẹ̀ àmọ́ àwọn àlùjọ yẹn mú kó wá gan ni kì í ṣeré mú kó wá gan ni kì í mà kì í ṣeré kẹ̀dẹ̀kẹ́. abala àkọ́kọ́ yẹn láti máa ń ṣe kí ni no dolly moment lábala yẹn tí mo ti máa ń gbé yín sáwọn áńgùdẹ́ tí máa ń gbádùn gan kì í ṣeré. gúdúgúdú kan fẹ́ wọlé gúdúgúdú kan ìyá àlù kan ọmọ ẹ̀ náà ẹ̀ ọ̀kan. gúdúgúdú kan ìyá àlù kan àbísálá lóyún lówó èdè bàbá èdè o. èdè bàbá èdè bàbá èdè o. ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ o. èdè bàbá èdè o. àṣà bàbá àṣà. èdè bàbá èdè o. agbórin ni ẹ bá wa kọ́ ẹ máa kọ́ lọ. èdè bàbá èdè o. agbórin ni ẹ bá wa kọ́ ẹ máa kọ́ lọ. èdè bàbá èdè o. ẹ̀bùn lórí wa ọlọ́run ló ń pè mí. èdè bàbá èdè o. ọpẹ́ ní f'Olúwa tó fi rán wa sáyé. èdè bàbá èdè o. òjò lórí wa ayíbo mi jà o. èdè bàbá èdè o. òjò lórí wa ayíbo mi sọ̀tẹ̀ o. èdè bàbá èdè o. torí méjì bá dé àpárá ńlé para oko ni. igi ọ̀pẹ lórí wa ọlọ́run ló ń fún yàtọ̀ o. èdè bàbá èdè o. ló fi jẹ́ pé gbogbo ara ní kíbi ìṣòwò o. èdè bàbá èdè o. àpá ọ̀pẹ òkun lórí wa wọ́n gbọ́n tì. èdè bàbá èdè o. bọ́n ṣe ń gbọ́n lóyún àtó ń gbalẹ̀ gbogbo mọ́ wọn lọ́wọ́. èdè bàbá èdè o. àgbàdo lórí wa wọ́n yá lóko fà á. èdè bàbá èdè o. wọ́n jẹ nílé jẹ lóko wọ́n fi bọ́ta yàtọ̀ mọ́. wọ́n jẹ nílé wọ́n jẹ lóko wọ́n ń gbádùn ètò yẹn gọ́gọ́ kẹ̀dẹ̀kẹ́. ó fi láǹfààní àti máa ṣe fún ẹ pé ètò yẹn ò ṣeé dágbọ́ àrà ọ̀tún lètò yẹn kò ṣeé dágbọ́ ẹ pé wọ́n wájú ilé ẹ pé wọ́n lẹ́kùlé.
ẹ sọ fún wa pé tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn pẹ̀lú Opeyemi Olaniyi ní ìkànnì Pep Radio Ìbàdàn. ó ṣe lómi nínú Olúwa lóye. lẹ́wọ̀n lámọ́dọ́ lè mú wọn gbádà orin. ẹ̀wù orin ṣòkòtò orin fìlà orin bàtà orin mo tẹ̀pa orin òye ìdílé. ẹ̀yin ẹ̀wù àlùjọ rówó mú mọ̀mú lẹ́yìn ọba kan ní. torí ẹ̀yà àgbẹ̀ ló laró Olúwa ló fún un ṣe. àṣà bàbá àṣà wọn. èdè bàbá èdè ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ ìkànnì Pep Radio náà lẹ́ẹ̀tì láǹfààní àti máa gbọ́. Okay now ẹni adé fìlà bíi ti tíṣà yín ẹ̀yin student yìí please come inside. come inside. wọ́n ní tíṣà ìwálé ìbòdè wọn come inside yìí o. Don't you know that when your teacher is in front of you, in front of the class, you need to be, as in, oh my God. No, má jà ṣe bó o bú. Ẹ sáà máa wọnú kíláàsì wa, wọ́n ṣe ń léṣe ẹ̀yin student yìí. Tó ti screen gbá kan kù yẹ bẹ́ẹ̀ a. Alábí Paso Jíbọ́lá Aláyá dis kọ́rínkọ́rín. Oya ká jọjọ́ láyé ló lè rẹ̀ máa sọ méjì náà rọ̀ kò jẹ́ music rẹ̀. Oya ká jọjọ́ láyé ló lè rẹ̀ máa sọ méjì náà rọ̀ Yorùbá music rẹ̀. Jó síwájú jó sẹ́yìn. Ẹ máa jó no rolling moment lábala àkọ́kọ́ yìí èmi ò ní jẹ́ dọ̀lẹ̀ fún yín lábala yìí náà ó abala ẹlẹ́ẹ̀kejì yọgọ láti wá wọnà kíláàsì gangan lọ́sàn-án tá a lọ ṣiṣẹ́. eré ti yẹ ẹjẹ́ àmọ́ ìṣeré báyìí ẹ mọ̀ pé tíṣà yín èmi ò kì í dọ̀lẹ̀ fún yín á ṣeré á ṣiṣẹ́ àtúwá ṣeré. abala ẹlẹ́ẹ̀kejì yẹn á wà lọ ṣiṣẹ́ nínú kíláàsì gangan níta bá mú wá fún yín lénìí ẹ láǹfààní àti gbọ́ tó bá di abala ẹlẹ́ẹ̀kẹta ẹ láǹfààní àti pè wọlé mú béèrè náà ń fi ẹ mú béèrè ẹ gbà béèrè ẹ gbẹ̀bùn ẹ fẹ̀bùn ṣèfàjẹ́. ẹ mọ̀ pé mi ò kì í dọ̀lẹ̀ fún yín náà no dolly moment lábala yìí láyé àdé ìsìlẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́ gúdúgúdú kan ìyá àlò kan ni. àwọn ọmọ ọlọ́jọ́ bí òní ti láǹfààní àti gbórí wọlé. Dáramọ́lá Joella ti láǹfààní àti gbóríwọ̀ náà kíláàsì wa. Adégòkè Dásọ́lá ó ti láǹfààní àti gbóríwọlé sínú kíláàsì àdúrà àgbèmí. Ọlámídé Samson náà ti láǹfààní àti gbóríwọlé ọmọ Adéyẹmọ. Ẹ máa láìkì ẹ máa ṣí àkẹ́dẹ̀ máa kọ́mẹ̀ntì kí lè mọ̀ pé ẹ ti ṣe kíni ẹ sì ṣe ń pẹ́ ẹ sì ṣe kíní kan síbẹ̀ ẹ sì ṣe kíní kan síbẹ̀ ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì síbẹ̀. ẹ má ṣe mú wọn ẹ sì wọ́n sí ilẹ̀ o. Okay now ẹni tíṣà ẹ fún aládùá àti sọdún èyí ẹjẹ àṣẹ mi mo ní àhá ẹ kú ti mọ̀ pé ẹnu èèyàn náà lẹ́nu Ọlọ́run ọba wọn lẹ́nu ẹlẹ́nu la fi gbàdúrà ìwọ́jọ́ gbà fún ọ̀nà ìràwọ̀ òwúrọ̀ náà láǹfààní àti máa ṣọjọ́ bí ẹ̀ lénìí ìgbà ọdún kan ni kórìí jẹ́ ẹ̀pẹ́ láyé kan ìsàmọ́dún tí n bá ti wá kéwì kan fáwọn student bẹ́ẹ̀ nìkan báyìí ẹ̀yin yòókù wa máa jowú pé tó bá ti díjọ́ bẹ́ẹ̀ dèmí ẹ ṣáà kéwì fún mi that's what I want just kéwì for me that's what I want. There now. Okay now. ẹ máa wọlé sínú kíláàsì kò sí wàhálà ẹ bá ń sọjọ́ bí ẹ jẹ́ ká mọ̀ ń bí. tíṣà yín máa láǹfààní àti súre ẹni kéwì àní mo máa ń gbowó ní sẹ́ mi è kéwì ọ̀fẹ́ mi è kéwì lásán bóyá kí n tiẹ̀ kó gbogbo yín gan kí n kó yín papọ̀. Àwọn Ọlámídé Samson ọmọ Adéyẹmọ tí ń ṣọjọ́ ìbí lẹ́ni happy birthday to you oní kéwì fún èmi èkéwì lásán sẹ́ oh my God tó ná mi lówó báyìí kéèkì mi ń kọ́ happy birthday to you Ọlámídé Samson tí ń ṣọjọ́ ìbí lẹ́ni mo ní ògbéra ńlẹ̀ òdìdé inú kíláàsì náà la ṣì wà àti ikú òǹbẹ̀ dákò sẹ́ẹ̀dì owó sí mi ní I don't kéwì lásán mi ò kì í kéwì lásán. ó ti ṣọdún èyí ó máa ṣe tẹ̀mí ìsinmi nínú owó ńlá tàlàáfíà ara tútù báyìí làbálẹ̀ olúwẹ̀rí àdúrà ni kì í ṣe pé long life and prosperity Ọlámídé Samson Adéyẹmọ.
Adégòkè Dásọ́lá ìwọ kọ́ tí gbọ́dọ̀ wọ́n náà kíláàsì máa láìkì máa kọ́mẹ̀ntì kó dẹ̀ máa share happy birthday to you. Ìgbà ọdún kan báyìí ní kí wọ́n náà pẹ́ láyé kó ṣe àmọ́ ọdún. Òjòjò ní ìṣòwò kọ́mọ lè nájà kókókó lárọ́ tálẹ̀ ara rẹ̀ á lè sówó á lè sọ́lá lè sálà fi ara. Long life and prosperity immense happiness. Tí mo sọ tí màá yẹ yín àbí ẹ máa ń ṣe kí ni ẹ máa jayé lọ́nà ọ̀hún. Happy birthday to you. Ọmọ Ìbàdàn méjì ọ̀gọ́ lé ọmọ àjẹ pínjẹ ẹ̀kára òun fi kọ́ àwọn fọ́ imú. My father, my power, supplier, provider, defender, my lawyer, my prayer, my answer. Bẹ́ẹ̀nà ń dára mọ́lá jọ́ẹ́là náà tí ń sọjọ́ ìbílẹ̀ ní gbogbo yín pátápátá náà ni màá kí ẹ sáàmọ́ ṣíà ẹ̀. Ẹ ti wà nínú kíláàsì náà nìyẹn àrà ọ̀tún ní ìkànnì pep radio náà lẹ́ láǹfààní àti máa ń ṣe ìpẹ̀rẹ̀ sí. Láǹfààní àti máa wo kétékété live and direct kí ní ọ̀hún clear gan kì í ṣeré. Sáǹdì ẹ̀ yàtọ̀. Okay, now visual ẹ̀ gan yàtọ̀ audio visual lélẹ́yìí ọkọ̀já bẹ́ẹ̀. Happy birthday to you, long life and prosperity. More grace, more blessings. Birthday blessings náà ní gbogbo ẹ̀. Tí mo sọ tí màá yẹ yín àbí ẹ máa ṣe kí ni máa jayé lọ kẹ̀dẹ̀kẹ́. Enjoy your day. Ìràwọ̀ òwúrọ̀ happy birthday to you. Ilé ìwé la wà kẹ̀dẹ̀kẹ́ ẹ̀ẹ́nà òun kò sí wàhálà. Fẹ́mi Fádípẹ́ Fẹ́mi Lancaster náà fẹ́ gbórí wọnú kíláàsì mú ní kò sí pírọ́blẹ́mù jájọ máa ń lọ. Abala alákọ̀ọ́kọ́ náà láṣì wà kò sí ṣá ẹ jájọ máa tẹ̀sọ̀wọ́ wájú. Wọ́n wá wọn ò rí wọ́n lè wọn ò bá a. Ìràwọ̀ òwúrọ̀ Caesar. Okay, now Grace ayílànà náà láǹfààní àti ṣe kíni. Wọ́n diwọ́ sí tíṣà rẹ̀ nínú kíláàsì tíṣà náà sì ń sọ wípé àwọn student yóò ní pẹ́ lọ sí polówó ọjà. Náà. Orin fẹ́ mọ́ Lancaster náà fẹ́ gbọ́ ìlú fẹ́ mọ́ Lancaster. Ìràwọ̀ òwúrọ̀ happy birthday to you. Ó sọ pé tíṣà sẹ́ẹ̀ní kọrin fún mi níjọ́ birthday mi ní. Mo ní àṣìbò lórin ìwọ náà kí á ló ń ṣe ọ́ kẹ̀dẹ̀kẹ́. Ẹ wo ìràwọ̀ òwúrọ̀ happy birthday to you. Ìgbàdún ọdún kan ni kórìjọ́ pẹ́ láyé. Òdìsọdún èyí ó mọ̀ ṣe tẹ̀mí ìsinmi. Nà igúnnugún èkú léwe ó dàgbà ó dògbò akalamagbo alẹ́gbẹ̀rún ọdún dandan ní àdúrà ni kì í ṣe pé kì í ṣe pé. Happy birthday to you, long life and prosperity. Ìràwọ̀ òwúrọ̀. Nà àwọn tíṣà yín fẹ́ láǹfààní àti dókè lọ́hùn lẹ́ẹ̀kan kí n lè tó padà dé lẹ́ẹ̀kan. Ìpolówó ọjà báyìí làgúnmọ̀ wò ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sí pep radio Ìbàdàn. Mo dé tán o. Iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o ìyẹn nílùú Ìbàdàn pep tv lórúkọ rẹ̀ ń jẹ́ o ó lẹ́nu kó táwọn yọ iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o ìyẹn nílùú Ìbàdàn pep tv lórúkọ rẹ̀ ń jẹ́ o ó lẹ́nu kó táwọn yọ èmi ò máa ríru rẹ̀ láyé ń bí o àwọn ètò lóríṣiríṣi tí kò lẹ́jà bákan nínú o polówó ọjà kájé búgbàjẹ àwọn ìròyìn káàkiri àgbáyé gbogbo ẹlẹ́ máa rí wò ní pep tv òun ṣàníkà gbádé fún o akẹ́ndé gbẹ̀gàn ó táwọn yọ iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o ìyẹn nílùú Ìbàdàn pep tv lórúkọ rẹ̀ ń jẹ́ o ó lẹ́nu ó táwọn yọ iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ o ìyẹn nílùú Ìbàdàn pep tv lórúkọ rẹ̀ ń jẹ́ o ó lẹ́nu ó táwọn yọ. tá a bá ń sọ nípa iléeṣẹ́ amóhùnmáwòrán táyé ń gbà fún lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà pep tv wà fún kíkásílẹ̀ àwọn ètò yín fún ìrántí ọjọ́ iwájú bíi ìdíje onílé-jilé ayẹyẹ òpin ọdún fún àwọn ọmọ iléèwé ètò ẹ̀sìn lóríṣiríṣi àpèjọ orin kíkọ ẹ sì tún lè pè wọ́n síbi ìgbéyàwó ìkọ́mọjáde ilé ṣíṣí ayẹyẹ ọjọ́ ìbí ìfilọ́lẹ̀ ìwọ́de àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080-656-14289 tàbí 070-8
070-865-33935 tàbí 070-515-35081. ẹ kàn sí wọn ní plot 72 Akórèdé layout Fẹ́lẹ́lẹ̀ straight end Ìbàdàn. iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ tí ń kọ́ni lọ́gbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà PEP TV ìlanilọ́yẹ̀ mùtúmọ̀wà láfojúsùn wa. òkè téńté làwà lórí tábìlì ọ̀gá lọ́ọ̀kì láwùjọ ẹyẹ ọ̀gá nìkan láwùjọ òkúta ọ̀gá làwà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ ìgbádùn yìí làwà fún má ṣe gbé kúrò filẹ̀. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wò tá a bá ń sọ̀rọ̀ nípa ìkànnì eléyìí tó gbóúnjẹ̀fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ ọ̀tọ̀ ní ti PEP FM rédíò ṣe ní ti ìròyìn ẹgbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ní eré ìdárayá ètò tó ń kọ́ni lọ́gbọ́n àtàwọn ètò àgbọ́dúnú PEP FM rédíò lónìí ìkànnì alára tó fi gbogbo ara ṣe kìkìdá àrà ayò dáradára láwùjọ àwọn akẹgbẹ́. It's Lancaster Records, baby. bẹ́ẹ̀ ti ṣe láǹfààní àti máa gbórí wọlé yẹn káàbọ̀ padà. bẹ́ẹ̀ ti ṣe láǹfààní àti máa gbórí wọlé yẹn ẹ máa láǹfààní àti máa láìkè. ẹ̀yin ẹ tẹ̀ ẹ́ wò tí ò bá ní tẹ̀ ọlọ́run. ẹ jẹ́ ká ṣe ẹ̀ tẹ́sítì bóyá fóònù yín ń ṣiṣẹ́ ẹ tẹ láìkì wọn bóyá ó tẹ̀ àbí ó tẹ̀. tó bá tó wá fẹ́ wò ó fẹ́ change gbé sí lọ́ọ̀fù tí ò bá ní tẹ̀ ẹ́. ó wá fẹ́ tẹ́sítì bóyá fóònù ẹ bóyá kò mọ̀ sí ìsì kọ́mẹ̀ntì síbẹ̀ ká yẹ̀ wò. àwa máa láǹfààní àti máa ṣí àẹ̀ ń bí báyìí. ẹ̀yin student yà máa láǹfààní àti máa ṣí àẹ̀ gan. àwa dẹ̀ máa ṣe kí ni. a máa láǹfààní àti máa ka kọ́mẹ̀ntì yín jáde. Ọládìméjì ti láǹfààní àti share ẹ̀ ní share your post God bless you ó ní welcome tíṣà wa mo ní kò sí wàhálà ẹ jáde máa lọ Skoda. ẹ ti mọ̀ pé abala lákọ̀ọ́kọ́ yìí ní orí ètò yẹn gangan àrà ọ̀tún ní ìkànnì PEP rédíò Ìbàdàn. Opeyemi Olaniyi mi ò ní ṣí fún yín màá fún yín láwọn kinní yẹn because ètò gbọ́dọ̀ dùdùdùn bí eléyìí ká má láǹfààní àti kọ́gbọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ. ẹ nà ó ọkọ mi kó adélẹyẹ ọwọ́ rẹ̀ àmúlélé ẹ nà ó kó kọjá síbẹ̀. ẹ̀yin student yìí ẹ gbọ́ mi dáadáa etí yín mélòó ẹ fẹ́ tí yín bọ́ síbí ẹ jájọ sọ̀rọ̀ ẹ jájọ mú nǹkan lẹ̀. bóyá ìwọ tiẹ̀ wò pé nǹkan kan tiẹ̀ ń yọ sí ẹ lọ́wọ́ lásìkò yìí mo wá fẹ́ láǹfààní àti sọ fún ẹ wípé má dùn ó kalé má dùn ó sílé. má dùn ó kalé má dùn ó sílé. gbogbo ohun tó bá mọ̀ tó bá lè ṣe tó lè jẹ́ iṣẹ́ fún ẹ ìwọ kàn tẹpá mọ́ dáadáa. àwọn Yorùbá gan wọ́n bọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ wípé orí ìrìn lóore wà ìwọ wá wò ó sùnsùnsùn ojókòó kalẹ̀ àbí ojókòó kalẹ̀ oní iṣẹ́ kan wà ìwọ di gbélé pawó ó mọ̀ pé nǹkan pè ń gbélé pawó bí kan sọ wípé nǹkan kan tó yẹ pé kò dáa rárá àtọ́làtọ́. mọ́ dúró kalẹ̀ tẹpá mọ́ iṣẹ́ ni wọ́n wá wò wípé òun rí nǹkan kan. ó yẹ ẹni tèrè wá ń wọlé sí ọ lọ́wọ́ ó wá wò wípé jẹ́ kí n dúró sílé jáde let me continue this. Ọlọ́run bá ń gbọ́ ìyún ò pí ọ kò pí ọ Ọlọ́run bá ń gbọ́ kò pí ọ rárá àtọ́làtọ́ mọ́ dúró kalẹ̀ orí ìrìn gangan lóore wà. ìwọ tẹ̀ sọ́wọ́ wájú wá iṣẹ́ kan tó mọ̀ pé o lè ṣe dáadáa tẹ ipá mọ́ iṣẹ́ kó wà hard working kó tẹ ipá mọ́ iṣẹ́ dáadáa iṣẹ́ tó bá wù kó mọ̀ kó yàn láàyò ìwọ kàn tẹ ipá mọ́. bó pẹ́ bóyá yọ padà pé ọ àmọ́ pé ẹ̀ ń jókòó kalẹ̀ ń kò pé ọ àtọ́làtọ̀. ṣé tí mo ti ń sọ yẹn tó ti ń yà yín student yìí
tẹpá mọ́ṣẹ́ wáṣẹ́ kan ṣe tẹpá mọ́ṣẹ́ wáṣẹ́ kan ṣe mọ́kàn dúró pé ẹ mo kàn dúró kalẹ̀ lásán ẹ mo kàn jókòó ẹ kàn wọlé fún mi ń bí báyìí wọ́n ṣe yẹn tó bá di ọ̀la wàá sọ wípé Mr. Opeyemi sọ báyìí fún mi Mr. Olaniyi sọ báyìí lórí ètò lọ́jọ́ báyìí ìyẹn ogúnjọ́ oṣù kẹjọ ọdún 2020 on the 28/2020 20 mẹ́ta Mr. Opeyemi Olaniyi wọ́n sọ kan báyìí fún mi pé má dúró kalẹ̀ o kí n tẹpá mọ́ iṣẹ́ mi ní torí pé ìnílárí báyìí kò sẹ́ni tó mọ̀ ọ́lá ìnílárí kò sẹ́ni tó mọ̀ ọ́lá kẹ̀dẹ̀kẹ́ wá wò pé nìkan ní tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ ń wọlé sí ẹ lọ́wọ́ Opeyemi Olaniyi mò ń tún sọ kó lè bá a yé dáadáa ǹjẹ́ wàá máa náwó ní tẹ̀rẹ̀ èjì tẹ̀rẹ̀ tí ń wọlé sí mi lọ́wọ́ yìí ọwọ́ ni student yìí tẹ pamọ́ṣẹ́ rẹ̀ dáadáa wáṣẹ́ kàn sí mọ́ dúró kárí tí mò ń sọ ti yí ẹjú bí wọ́n ní a word is enough for the wise nà àwọn ọ̀rọ̀ díẹ̀ ó ti yé fún ẹni tó ní làákàyè láǹfààní àti máa láìkì máa kọ́mẹ̀ntì kó dẹ̀ máa ṣíà ẹ̀ ń gbàgbé àti láìkì ìkànnì Pep Radio Ìbàdàn tíṣà rẹ sí láǹfààní àti wà ń bí gbọ́ kó o mọ̀ lò bí ìmọ̀ràn kò ní jù bá yẹn lọ mọ́kàn wò pé ẹjẹ́ ń jókòó kalẹ̀ yín tí mò ń sì ń ṣe ń lè yìí sì tẹpa kòrónà ló fà á ọlọ́ọ̀ bá gbọ́ kòrónà ní bí kòrónà ń bá lọ tán nípa tó parí tán lẹ̀ ọwọ́ akùsẹ́ tó wà lọ́mọ fẹ́ràn sí máa wáṣẹ́ kì í lákùn tẹpá mọ́ṣẹ́ rẹ dáadáa tẹpá mọ́ rún pa sí i má jókòó kalẹ̀ orí ìrìn báyìí ó ń lóore wà mo ti sọ eléyìí náà mú un lò kó gbà bí ìmọ̀ràn. kí n dókè lọ́hùn kí n wá ṣe kíni ká wá bọ́ sínú kíláàsì lọ́wọ́ kan tíṣà rẹ ti láǹfààní àti ṣe kíni tẹ̀ ẹ́ pa síbí mú un lò bí ìmọ̀ràn. mi ò wáyé aláyé o ayé olówó mo wá jẹ. ọlọ́yọ̀ọ́ kí ló tó ń fi ariwo dí àwọn èèyàn létí látàárọ̀. ṣebí mo yọ ayọ̀ sílẹ̀ fún ìtúsílẹ̀ wa náà ni. táǹsì ọmọlé gan-an. ṣebí ìjọba àti COVID-19 náà ni. ẹ wò ní báyìí kò sọ́gun mọ́kànsán tẹ́mọ̀ bí orin eléré kámọ́ ti yáyà ló kù. níbo ló ń tú yáyà lọ ìjọba ò ní ká máa rìnrìn àrè káàkiri o ká máa wà ní ìmọ́tótó gbogbo gbà ká máa fi ọṣẹ fọwọ́ wa nígbà gbogbo ká máa lo ìbòmú àti ìbọ̀wọ́ lóòrèkóòrè ká ṣọ́ra fún àbọ̀rẹ̀ ẹni lọ́wọ́ tàbí à ń dìmọ́ra ẹni ká sì jìnnà síbi táwọn ọ̀pọ̀ èèyàn bá wà tá a bá ti wá ń rí àwọn àpẹẹrẹ bí òtútù àyà ikọ́ gbígbẹ ẹni tí wúkọ́ lábàádì tàbí ẹni tí ń sin léraléra ẹ jẹ́ ká tètè kàn sí àwọn elétò ìlera lọ́gán àjàkálẹ̀ àrùn ò ní fi ilé wa ṣe bùgbé Pep FM rédíò ló ké tán pé stay safe. ayé lọ́jà ọ̀run ilé. ẹ káàbọ̀ padà sínú kíláàsì ó ti bẹ̀rẹ̀ nìyẹn àwo rárá dádúró lórí ètò yẹn gangan àrà ọ̀tún pẹ̀lú Opeyemi Olaniyi kan ní Pep Radio náà lẹ́wà yìí abala ẹlẹ́ẹ̀kejì náà la sì láǹfààní àti bọ́ sí lórí ètò yìí ẹ máa láìkì ẹ máa kọ́mẹ̀ntì kẹ̀dẹ̀ máa ṣí àì ní àyà àjẹjọ́ ó ní a ti bẹ̀rẹ̀ pé ká máa mú wá fún yín àwọn past Nigerian heroes ẹ mọ̀ wípé a máa ń ṣe nínú national anthem dáadáa a máa ń kà á a sọ wípé the labour of our heroes past shall never be in vain wípé kò gbọ́dọ̀ ṣe kéde kò gbọ́dọ̀ já sásán bàbá tún sí Yorùbá sọ wípé iṣẹ́ àwọn akọni wa kò gbọ́dọ̀ já sásán so ara wọn náà làwọn láǹfààní àti máa mú wáyé ní ìjẹjọ́ a sọ̀rọ̀ nípa Ahmadu Bello ńlá láǹfààní àti mú wá ń jẹjọ́ yẹn àmọ́ ní ọ̀sẹ̀ yìí ẹnìkejì tí mo tún láǹfààní àti ti mú wá lára àwọn akọni lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó ti ṣe bẹ́ẹ̀ tó ti lọ àwọn náà ni Dr. Nnamdi Azikiwe Dr. Nnamdi Azikiwe ní orúkọ rẹ̀ gangan jẹ́ Chief Benjamin Nnamdi Azikiwe tí wọ́n bí wọn ní November 16, 1904 November 16, 1904 ni wọ́n láǹfààní àti bí wọn lẹ́yìn tí wọ́n sì papòdà ní May 1996 Dr. Nnamdi Azikiwe wọ́n jẹ́ ọ̀kan gbòógì
lára àwọn akọni lórílẹ̀‐èdè nàìjíríà òun ni ààrẹ àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn bẹ̀rẹ̀ láti October 1st 1963 títí di January 16 1966. láti October 1st 1963 títí di January 16 1966 òun ni wọ́n fi jẹ president ọ̀hún ìyẹn ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́dún náà lọ́hùn-ún. wọ́n tún jẹ́ ẹnìkan bíi igbákejì àti ẹni tó parí governor general ní ọdún 1960 sí ọdún 1963 second and last governor general láti ọdún 1960 sí ọdún 1963 kó tó di pé wọ́n wá jẹ ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà. Chief Benjamin Nnamdi Azikiwe wọ́n bí wọ́n sí ìpínlẹ̀ Rivers State lórílẹ̀‐èdè nàìjíríà. wọ́n lọ sí iléèwé Hope Waddell Training Institute ìyẹn ní Calabar àti Methodist Boys High School ní ìpínlẹ̀ Èkó Lagos State kó tó di wípé wọ́n wá tẹ̀ sọ́wọ́ iwájú. Chief Benjamin Nnamdi Azikiwe ó lọ sí Howard University ní Washington DC àti Lincoln University ní Pennsylvania. Okay, now Peninsula tó bá wẹ̀ ẹ́ pé tíṣà yín ní ṣètò lọ́wọ́lọ́wọ́. lẹ́yìn ìgbà náà wọ́n tẹ̀síwájú sí Lincoln University ní Peninsula. gbogbo àwọn èèyàn wọn á mọ̀ ọ́ sí Zik ni wọ́n máa ń pe Dr. Nnamdi Azikiwe bóyá torí pé Zik wà nínú Azikiwe pé dáadáa Azikiwe Zik ni wọ́n máa ń pè dáadáa. lára àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àkọ́kọ́ tí wọ́n á pè lọ sí Privy Council ní United States of America USA lọ́dún náà lọ́hùn-ún. Chief Benjamin Nnamdi Azikiwe lẹni àkọ́kọ́. Grace Ayéláran gbọ́ mi dáadáa. mọ̀ wípé Chief Benjamin Dr. Nnamdi Azikiwe Chief Dr. Benjamin Nnamdi Azikiwe wọ́n jà katakata wọ́n jà fitifiti fún ìgbòmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà yìí lọ́wọ́ àwọn ìbò yẹn gọ́gọ́ Britain àwọn British àwọn ìbò amúnisìn. èyí ló wá jẹ́ pé Dr. Nnamdi Azikiwe ọ̀rọ̀ rẹ̀ kò di tán kò di gbàgbé lórílẹ̀-èdè Nàìjíríà. àwọn èèyàn sì ń ṣe kíni wọ́n sì ń gbọ̀n pé ẹnìkan wà tó jẹ́ pé Nnamdi Azikiwe ní jẹ́ ló fi wá jẹ́ pé wọ́n sọ àwọn ibì kan àwọn agbègbè kọ̀ọ̀kan àwọn ohunkóhun kọ̀ọ̀kan wọ́n sọ wọ́n ní orúkọ lẹ́yìn ìpapòdà Dr. Nnamdi Azikiwe. níbẹ̀ láti rí Nnamdi Azikiwe International Airport ìyẹn ní Abuja Nnamdi Azikiwe International Airport ní Abuja Nnamdi Azikiwe Stadium ní Enugu ẹlẹ́ẹ̀kejì náà nìyẹn Nnamdi Azikiwe Stadium ní ìpínlẹ̀ Enugu. Nnamdi Azikiwe University ní Hauka ìyẹn ní Anambra ìpínlẹ̀ Anambra nìyẹn Nnamdi Azikiwe University. lẹ́yìn ìgbà yẹn a tún ní Nnamdi Azikiwe Press Center Dodan Barrack ní Ọbalẹ́ndé Ìkòyí ní ìpínlẹ̀ Èkó Nnamdi Azikiwe Press Center. bẹ́ẹ̀ tún ní Nnamdi Azikiwe tó mọ̀ sí Azikiwe Avenue tó wà ní Dar es Salaam ní Tanzania Azikiwe Avenue Dar es Salaam ní Tanzania ló wà. ọ̀rọ̀ bàbá yìí ìyẹn Chief Benjamin Nnamdi Azikiwe kò di gbàgbé pé àwa ti ẹ̀ gbàgbé ẹ̀ pé tani ń jẹ́ Zik tani ń jẹ́ Azikiwe tani ń jẹ́ Nnamdi ọlọ́run bá ń gbọ́ kò di gbàgbé o ló jẹ́ kó jẹ́ pé àwòrán rẹ̀ yẹn portrait ó tún láǹfààní àti wà nínú owó ìyẹn 500 naira note currency note tá à ń ná lórílẹ̀ Nàìjíríà. tẹ́ bá wo ibi 500 tẹ́ ẹ mú dání yẹn kí lẹ wí sà
500 ẹ ní lọ́wọ́ mi ní kẹ́ ẹ naira márùn papọ̀ 500 naira ẹ wo bẹ̀ ẹ máa rí picture bàbá yẹn ń bẹ̀ Chief Benjamin Nnamdi Azikiwe wọ́n ti láǹfààní àti ṣe kẹ́ni wọ́n ti papòdà wọ́n bí wọn ní November 16 1904 wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n papòdà ní May 1996 you welcome sir K-SARS ti láǹfààní àti wà ń bí ẹ ti máa mọ̀mọ́ ṣe máa fún yín lórí gospel group yẹn tíṣà yín ò tí ì yàbàrá ẹ ti yẹ yín sẹ́yìn ó ti yẹ yín àbí Dr. Nnamdi Azikiwe láti láǹfààní àti mọ́ wá lára àwọn akọni lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn heroes wa tó ti lọ tó ti ṣe bẹ́ẹ̀ tán ti papòdà tó dẹ̀ jẹ́ wípé wọ́n ṣe kéne wọ́n jà fútafúta wọ́n contribute ìyẹn sórílẹ̀‐èdè Nàìjíríà yìí Chief Benjamin Nnamdi Azikiwe wọ́n bí wọn ní November 16 1904 wọ́n papòdà ní May 1996 ó jẹ́ president àkọ́kọ́ ìyẹn ní October 1st 1963 títí di 16 January 1966 ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà wọ́n á máa pè wọ́n ní ZIK ìyẹn Zik Dr. Nnamdi Azikiwe Zik náà máa ń pè wọ́n dáadáa ìyẹn ò ní àlàjẹ́ wọn àdẹ̀mọ́ tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n papòdà wọ́n sọ àwọn agbègbè kọ̀ọ̀kan ní orúkọ Dr. Nnamdi Azikiwe lára wọn ní Nnamdi Azikiwe International Airport Abuja Nnamdi Azikiwe Stadium ní Enugu Nnamdi Azikiwe University ní Awka ìyẹn ní Anambra Nnamdi Azikiwe Press Center Dodan Barrack ní Ọbalende Ìkòyí Lagos Azikiwe Avenue ní Dar es Salaam Tanzania ó dẹ̀ jẹ́ wípé àwòrán rẹ̀ portrait ẹ̀ tún wà nínú 500 naira note ẹ wo bẹ̀ dáadáa kò bá jẹ́ bó ṣe jẹ́ àti ṣiṣẹ́ nínú kíláàsì ẹja tó gbórí wọlé padà nìyẹn náà ó tíṣà yín yìí kẹ̀dẹ̀kẹ́ tíṣà yín yìí ẹ̀ ní ṣe mẹ́lẹ́ṣe ẹ máa pè wọlé ẹ̀yin stúdẹ̀ǹtì. Mama gba àkàmọ̀ mi Ọlọ́run. Mama gba àkàmọ̀ mi Ọlọ́run o. Kò ṣàlékún àánú ẹ lórí mi Ọlọ́run. Yẹ́gùn máa jẹ mí lẹ́sẹ̀ kó tẹ́lẹ̀ yọ káyé máa jẹ mí o. Òdò bá nílẹ̀ máa kó mi yọ. Mama gba àkàmọ̀ mi Ọlọ́run o. Kò ṣàlékún àánú ẹ lórí mi Ọlọ́run. Yẹ́gùn máa ṣe gún mi lẹ́sẹ̀ kó tẹ́lẹ̀ yọ káyé máa jẹ mí o. Òdò bá nílẹ̀ máa kó mi yọ. ṣá máa kó mi yọ ẹ náà ń máa kó wa yọ ní kẹ̀dẹ̀kẹ́. Pep Radio Ìbàdàn náà lẹ́sìn láǹfààní àti wà yìí lórí ètò yẹn gọ́gọ́ àrà ọ̀tún pẹ̀lú Opeyemi Olaniyi the dynamic presenter the vibrant teacher. ìmọ̀ tó ti níyọ̀ ibà ló ti yá ẹ ti mọ̀ wípé èdè China ní kì í ṣe kọ́ mi Chinese ni. Chọ̀hún yàn án nítorí náà nítorí náà mo ti dèdèrú wọ́n ní tíjà kí ló ṣẹlẹ̀ mo ní kò sí nǹkan kan ẹja jẹmọ́ lọ Skoda. torí kí táyé tó dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó. ọpẹ́ mi pọ̀ Adélẹ́yẹ àwọn student sọ pé àwọn òjà àgbàdo yíyan sísè náà fẹ́ jẹ. kíkì ní ń tọjọba nínú iṣẹ́ ló ṣe táyé tó máa bẹ̀rẹ̀. wọ́n ní àgbàdo àtìgbàwo tí mo ti fi ràn yín tíṣà mo ní ẹ̀yìn sí lèmi tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ fún wọn ní náà wọ́n ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ sọ fún wọn nìyẹn kẹ̀dẹ̀kẹ́. ẹ máa láǹfààní àti pè wọlé sínú kíláàsì 07051535081 ní nọ́mbà ọ̀hún. káwọn tí ọṣẹ máa jáde àwọn tó struggle tá ń forí ṣe tá tún fọrùn ṣe Ọlọ́run o. ìpolówó ọjà báyìí ó làgùn mọ́ owó ẹ máa ṣe bẹ́ẹ̀ máa gbé ìpolówó ọjà yín wá sí ìkànnì yìí ìkànnì Pep Radio Ìbàdàn ẹ máa wí pé wọ́n ń gbọ́ wọ́n ń gbà wọ́n dẹ̀ ń ṣe kíni àwọn èèyàn ńlá ẹ̀kẹ́ ẹ̀ gan. àwọn ètò tó ń jáde ń bíbà yìí kìí ṣe ìṣá Ọlọ́run bá ń gbọ́ kìí ṣe ìṣá kìí ṣe ìṣá kìí dẹ̀ ṣe ìṣá.
fúnni máa wo bẹ̀ láǹfààní àti ṣe tẹpẹ́ sínú kíláàsì. ẹ máa gbé ìpolówó ọjà yín wá ìpolówó ọjà yẹn gángan làgúnmọ̀ òwò àwọn kan tí ẹ máa wo sòsò wọn ní pep radio yẹn gan. wọ́n ní ṣe pep radio ṣé kíní lásán ni ṣé radio station lásán náà wà fún ni mo ní ẹ̀ mọ́ tọ́ra yín. tó jẹ́ wípé pep yìí gangan àwọn gangan náà máa keep event yín memorable keep your event memorable ìyẹn àwọn pep tv jẹ́ kí wọ́n máa cover àwọn event yín gangan mà ní kẹ̀dẹ̀kẹ́ tí kì í ṣeré. gbogbo àwọn social media platform yẹn gangan náà máa bá yín gbé sí ìyẹn pep tv yìí tá à ń sọ̀rọ̀ ń payẹ̀ yìí bóyá symposium ní bóyá school interasport ní bóyá end of the year party ní bóyá religious programs ní musical shows àbáwọn social event tẹ́ ẹ máa ń ṣe yẹn àwọn aláfẹ́fẹ́ yẹyẹ tí mo wọ̀ bóyá wedding lẹ́yìn fẹ́ ṣe ní àbẹ́fẹ́ sọmọ ló kọ́ fẹ́ sásùwọ́mì ẹ fẹ́ sílé òkè wá ní àwọn olówó bá wa cover ẹ̀ tó máa bá wa ṣe tó bẹ́ẹ̀ máa wà òkè tó máa make sense pep tv ní kì í sọ̀rọ̀ kínní kì í sọ̀rọ̀ ọlọ́kábọ̀ kì í sọ̀rọ̀ ẹnu bí ẹ̀yin sẹ̀ fẹ́ ṣe launching àbẹ́fẹ́ ṣe rally àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìkànnì pep yìí náà ní kẹ́ ẹ̀ máa gbé wá lórí facebook àwa ń bẹ̀ pep radio ìbàdàn ní orí instagram pep radio ìbàdàn náà ní orí youtube pep radio ìbàdàn náà ní ẹsẹ̀ tó fẹ́ fọ́lọ̀ lórí gmail àbí pepradio@gmail.com náà ní lot 72 náà la wà Akóredé layout ní fẹ́lẹ̀lẹ̀ straight end nílùú ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ti sọ pé pep radio yìí we are enlightening the myriad populace. Oh my god wọ́n ní tíṣà ń fẹ́ èbò irọ́ yìí ní fọ́ wọ́n sọ fún ọ pé ń lọ skul kọ́ kí àmọ́ kọ́ sí. ẹni student yẹ gbórí wọlé ìjájẹ máa lọ skoda. àwọn iléèwé kan tún wá wò sùsùn pé a ti ẹ̀fẹ́ mú àwọn ìwé kan a fẹ́ máa kà àwọn ìwé kan a fẹ́ máa làwọn ìwé kan tó jẹ́ kó dẹ̀ wà òkè a máa sọ pé ìwé tó wà fantastic tí ìwé bá wà fantabulous ọlọ́run bá gbọ́ ẹ̀ mọ́ wa lọ jìnnà la pep books náà ní the pep books àwọn ìwé yẹn pọ̀ gan táìtù mélòó mo fẹ́ sọ fún yín abc first course alphabet made easy ìyẹn tó máa bẹ̀rẹ̀ foundation ọmọ tó dẹ̀ máa jẹ́ kó wà òkè grace ayélujára ti láǹfààní àti máa di báàgì tó fẹ́ yẹ káwọn student máa gbójú window sá lọ ní oh my god. ìwọ tẹ wá wò pé mathematics ń kọ́ sí english nìkan ni àwọn ìwé tán ní ni mo ní gbogbo àwọn preparatory number book 1 book 2 gbogbo àwọn straight right ní permat right ní permat math ní gbákan àbò gbogbo ẹ̀ pátápátá ló wà ń bí àtàgbà bẹ́ẹ̀ la àtàwó permat primary math yorùbá náà wà ń bí ẹ̀kúnrẹ́ alábídí ẹ̀kúnrẹ́ eré ìdárayá òkè eré ìdárayá kọ́ eré ìdárayá ni spọ́ọ̀tì wà kọ́ eré ìwájẹ́ gbéra lórí ọ̀dàn. ó mọ fi láǹfààní àti máa sọ fún yín pé bẹ́ẹ̀ bá ṣe ń gbádùn wa ní ìkànnì pep radio tẹ̀ ń gbádùn wa ní ìkànnì pep tv ìbàdàn àwọn ìwé yẹn tó jáde ń bí báyìí náà pep books máa láǹfààní àti máa gbádùn ẹ̀. àtàwọn stories tó láǹfààní àti máa jáde ń bí the boy governor ní super story ní the human rat ní okay big human rat the noble boy I will do it tomorrow oríṣiríṣi náà ní gbogbo ó pọ̀ gan kì í ṣeré tẹ̀ bá dẹ̀ wá wà àwọn prices yẹn kò gan pa kò gan pa kò pọn pa nítorí ẹ̀ ní pé kò wọ́n rárá àtọ́làtọ̀ discount ń bẹ gan kì í ṣeré ẹ ṣáà máa gbé ìpolówó ọjà yẹn wá síbí kì í ṣeré o ẹ máa gbọ́ pé kì í máa ń ṣeré achievement lílé yìí tẹ̀ ń gbọ́ lẹ́nu Táyé currency bàbá honorable ọmọ wa nínú kíláàsì yìí
ó ní àtìṣà ìmọ̀mọ̀ kọjá yìnyín bó ló ṣe jọ́ ọmọ yín mo ní ṣe bí mi mo ha microphone lé wọn lọ́wọ́ kí ló ń ṣe ẹ́ why you doing like this come off it come off it jọ kó bẹ́ẹ̀. àyànmọ́ ní kẹ́dẹ̀ àyànmọ́ ń bá kádàrá ṣiṣẹ́ ní kẹ̀dẹ̀kẹ́. ẹ wo bí mẹ́nìjà ilé iṣẹ́ kan insurance ó bẹ́ẹ̀ nìkan wá jẹ́ sí ilé iṣẹ́ òṣèré. ẹ̀yin student yìí nítorí tó ń ṣàlùbárí iṣẹ́. bẹ́ẹ̀ ṣe láǹfààní àti máa darapọ̀ mọ́ ètò yìí gbogbo ọjọ́ mẹ́jọ mo ní kò ní sú yín kò ní rẹ̀ yín ẹ máa láǹfààní àti máa láìkì máa kọ́mẹ̀ntì kẹ̀dẹ̀ máa ṣíà ẹ máa sọ fún gbogbo wọn pátápátá wípé àwọn ètò tó ń jáde ní ìkànnì pẹ́pẹ́rẹ́ ìbàdàn àwọn ètò tó fantabulous ni àwọn ètò tó fantastic ni. táyé kọ́rẹ́sì ń kọrin lọ́wọ́ kọ̀m̀fọ́tà yínká ayífẹ́lẹ́ náà ń sọ̀rọ̀. wọ́n ní bọ̀dá yínká sì bẹ́ẹ̀ ti kọrin lẹ́ẹ̀kan wọ́n ní ẹ kò ní sú mi kò ní rẹ̀ mí ó ǹjẹ́ máa lọ. ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun bíi tí mo ṣẹlẹ̀ tó kúkú pa omi níwájú faraolẹ̀ yìí okùn gbìyà fọmọ ọlọ́run. Tìjání Mojí Báyọ̀ lè sọ pé mo ti gbórí wọlé tíjà mò ń bá yín lọ Skoda. ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun. Ayọ̀mídé náà wà nù kíláàsì Focus náà wà nù kíláàsì Focus Bride. níwájú faraolẹ̀ yìí okùn gbìyà. ìtẹ̀síwájú yẹn gangan lọ pa ìṣẹ́gun kẹ̀dẹ̀kẹ́. ẹ ti rí i pé abala àkọ́kọ́ yẹn àdọ́ọ̀lẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì àtúnṣiṣẹ́ ìyanu lètò yẹn ara ẹ̀ mọ́ tún máa rà ní wọ́ndà ara ọ̀tún lọ́tún báyìí ni. ó tún mú arọrin onírọ̀bìnú jákò fayọ. bàbá ṣe yanu láyé mi. iye ni o. iye lọ́rọ̀ olúwa. ọba ìyanu ni sẹ́. ọba ìyanu ni ó ti bá wa bẹ̀rẹ̀ ó tún bá wa parí ẹ̀ láyọ̀ kí lóun ti ń tẹnu bodò náà nìyẹn ètò yẹn ti ń gbẹ̀nu lé gẹ́ngẹ́rẹ́ ibi tó ti fẹ́ máa ṣe ǹgẹ̀rẹ̀ lọ láti jọ máa láǹfààní àti jọ máa pàdé ńjọ́ mẹ́jọ. ọlọ́run ọba máa ń ṣe ìyanu láyé kálukú wa máa ń ṣe ìyanu láyé kó wa. orin yìí láàmú ọkàn gbogbo ìgbà Opeyemi Olaniyi mo ṣe tán mo fẹ́ máa lọ sílé gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ètò tèmi ọpẹ́ àti ìyìn mà ní fún yín kẹ̀rẹ̀kẹ́ àní suyin àní rẹ̀yìn ìkànnì pẹ́ẹ́pẹ́dọ̀ yóò kò ní suyin ẹ máa ń gbádùn àwọn ètò yẹn gọ́gọ́ ẹ máa ń like ẹ máa ń love ẹ máa ń gbọ́ like it love it ẹ ti mọ̀ pé àwọn ètò yẹn kì í ṣe ìṣá ọ̀rọ̀ yín ti dayọ̀. Ìbàdàn lé Olúyọ̀lé gbogbo pátápátá mo kí ààrẹ Ìbàdàn lólómi lólòdò agbádá gbùdù ẹ wọnú àjò oró sọ ọmọ àjẹgbín ọmọ àfikàrà ń fọ́rí mu kò ní bàjẹ́. ẹyin Oǹdó ẹ̀gín Oǹdó àríyànjájá àdọ́kànbẹ owó ti ń so ìròyìn mògùn ẹ kò sí wàhálà ẹ mọ̀ dájá yín jẹ gbogbo pátápátá náà mú láǹfààní àti kí. ẹ̀yin Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́ Ìjẹ̀ṣà òkúrìdì ìsáná bíbílẹ̀ lọmọ ẹrú ọwá ti múná roko ẹ̀yin lọmọ olóbì kọ wọ̀wọ́ tiri wọ̀ ọmọ olóbì kọ wọ̀wọ́ tiri wọ̀wọ̀ obì tó bá ti gbó di wọ̀ lákó ẹ̀yìn èyí tí ò bá dáa báyìí ó di wọ̀ níjù bébí kọ́ mẹ́ran kó lè róhùn panu ni kò ní bàjẹ́ ìṣeun gan ni ẹ̀yin Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ àtibá òkè náà kí dọ̀tí fẹ́ wọlé. olówó dàgó wọlé olóṣì dàgó wọlé. Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ àtibá. mo ní Ọ̀yọ́ ládé wà ẹ̀yìn òkú radé rí Ọ̀yọ́ ló lọ bá. Ọ̀yọ́ ló lọ bá Ọ̀yọ́ ló lọ bá òye. mo ti ń lọ nínú class kéésà sí ìwò pé ṣé gospel group ò ní wọlé ni mo ní yóò kú wọlé bí tẹ́lẹ̀ ti ń dìde yìí. eléyìí náà la fi ń ṣe kẹ́ni fi gbórí wà bẹ́tẹ̀ à ń kú ònà kíláàsì lọ́nà nìyẹn. gbogbo ẹ̀yin Ọ̀yọ́ pátápátá Ọ̀yọ́ ọmọ láàfin òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ àti òwìn pátápátá mo kí o ìyẹn agbègbàdo ọ̀ràn sẹ́yìn kùlé ẹlẹ́yìn kùlé bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ yín jẹ wọ́n tó gbọ́dọ̀ tú dànù kí wàá lè fẹ́ jẹ́ kán ṣe sí i.
ayé làbáyá àwọn kan máa jáde bẹ́ẹ̀ làwọn kan. gbóyin pátápátá mo láǹfààní àti máa kí ẹ̀yin ẹ̀gbọ́n ọmọ lisa bí agbóngbò àkàlà. ẹ ṣeun gan ni kò ní bàjẹ́ lọ́rin àfọ̀njá inú dùjú yọ̀ tí ń jẹ́ mọ́rílé wá. mo láwọ́ ìlú làgbà àdìkẹ́ lọ́mọkẹ́ ní àfọ̀njá bá tán nílọrin òkúkú kéré sàwó lọ́tún ni amọ́yọ̀ ló ṣe. ẹ̀yin ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ onílẹ̀ obìnrin òní ṣaláìmọ́ kéèyàn ọkọ mi pọ̀ mọ́ tì ń lọ. wọ́n ní jẹjọ àbí bí ọ̀sẹ̀ tó lọ kọ́ná sí ọ̀ṣun ní ọmọ àwọn ọ̀ṣun dè òṣogbo dè ọ̀ṣun òṣogbo. ẹ̀yin ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ onílẹ̀ obì. ẹ̀yin náà tún ni olóyè ayùn. bẹ́ẹ̀ lomi yẹn ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ní tó ń sàn wéléwélé. ẹ̀yin ìjẹ̀bú alárẹ̀ ọmọ èrè ni ìwà ẹ̀yìn olówó ló ń ṣẹ̀ǹbáyé. adìẹ balókun adìẹ ọ̀rọ̀ òrókùn bẹ́ẹ̀ ni arọ̀ ọ̀rọ̀ adìẹ. ọ̀yọ̀yọ̀ mọ́mọ́ ìyọ̀ kẹ̀dẹ̀kẹ́. ẹ wò ó tíṣà yẹn ti ń gbé bọ́dì tán yányán ẹ fẹ́ pè mí sí nọ́mbà mi. ẹ fẹ́ pè mí sí nọ́mbà mi gangan. ẹ pè mí ẹ jájọ sọ̀rọ̀ ìpolówó ọjà yẹn gangan làgúnmọ̀wò ẹ pè mí. sórí nọ́mbà yẹn 09022292039 ẹnu tíṣà rẹ̀ yá pọ̀ àbí. ẹ pè mí sórí nọ́mbà yẹn 09022292039 òdo ẹ̀sán òdo èjì òdo òdo ẹ̀sán òdo èjì 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 ẹ̀sán èjì òdo ẹ̀ta ẹ̀sán. nọ́mbà tẹ́ láǹfààní àti pèsè nìyẹn pẹ̀mí pàdé lẹ̀ tíṣà àti tíṣà lọ́sà. tá a bá ti gorí ètò bíi ká má parí ni àmọ́ irọ́ ní nàún bẹ́ẹ̀ ni kò bá dìde lòmí òde láǹfààní àti jókòó kókó bẹ́ẹ̀ nìyẹn késà sì ti fẹ́ gbórí wọlé ẹ̀yin stúdẹ̀ǹtì ẹ̀mẹ́ ìlọ́bì kankan àjọ ń ṣe àjọwà náà ni nàún mo gbéra tán mo sọ pé gúdúgúdú bye bye. Pep rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájí ó gbàjẹ́.